ló dé ẹni láti sọ fún gbogbo ọmọ Nàìjíríà ìdí tẹ́ ẹ fi tètè sìn ẹni láti clear wa torí pé nígbà tí mo rí àwọn àlàyé ibì kan ṣẹ́gẹ́tì mi mo rí àwọn àlàyé níbi tí wọ́n gbé sí ẹ̀yin náà lẹ post fídíò yẹn àwa kọ́ la post yẹn o so n táwa bá dẹ̀ rí òun la dẹ̀ máa ṣiṣẹ́ lé lórí so ẹ ti post yẹn fún wa kárí àdẹ̀ lè rí ká kàn mójú kúrò torí pé arábìnrin yìí kì í ṣe èèyàn bẹ́ẹ̀ kì í ṣe èèyàn bẹ́ẹ̀ kí ló dé a ò fẹ́ kó o lọ a ò fẹ́ kó o lọ a ò fẹ́ kó o lọ ó wà láyé ẹ criticize ẹ dẹ̀ fẹ́ kó lọ ìrọ̀lẹ́ pa Nàìjíríà ni wọ́n ń pè bí ọ̀rọ̀ yín yé mi gẹ́gẹ́ mo máa ń sọ fún ẹ mo ní anything about Nigeria I understand is a full of ìkà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá lọ́wọ́ nínú ìwà ìkà fún Mọ́rẹ́níkejì Ẹgbẹ́ Ọ̀run gbogbo yẹn pátápátá ẹ lè kú síbi táṣọ yín wà ẹlẹ́dẹ̀ẹ́dẹ́ máa dìde ó máa jà Ẹgbẹ́ Ọ̀run máa jà Ẹgbẹ́ Ọ̀run máa jà Ẹgbẹ́ Ọ̀run máa jà ó ti ń jà gan lọ́wọ́lọ́wọ́ báyìí tó o bá jà mí ò ní bọ́ sórí social media ẹ wò ó gbogbo ènìyàn lẹ lè ra níyè ẹ lè ra gbogbo ayé níyè Ẹgbẹ́ Ọ̀run ò lè wá kó dẹ̀ lọ bẹ́ẹ̀ arábìnrin yẹn ó ti ṣe iṣẹ́ tó pọ̀ kí number one mo ní àwọn question tí mo fẹ́ bi kódà mo lè bi àwọn family wọn ní question nǹkan yẹn kan tó kàn ń dùn mí bẹ́ẹ̀ ni wípé àwọn ọmọ ẹ ò dàgbà torí pé mo mọ̀ pé tí àwọn ọmọ ẹ bá dàgbà they will never allow this type of things to happen mo mọ̀ they will never allow this type of things to happen Nàìjíríà tó máa gbàdúrà fún ẹ pé àwọn ò fẹ́ kó kú ṣùgbọ́n béèrè lọ́wọ́ wọn pé ńgbà tó wà láyé báwo ni wọ́n ṣe wọ́n support ẹ béèrè lọ́wọ́ wọn nígbà tó wà láyé ṣé wọ́n support ẹ béèrè lọ́wọ́ wọn nígbà tó wà láyé báwo ni wọ́n ṣe sí ẹ bẹ́ẹ̀ bá ṣe síyàn nígbà tó wà láyé òun ló máa determine ohun tẹ́ ẹ kọ fún nígbà tó bá kú kí ló dé mo kàn fẹ́ kí àwọn ènìyàn ẹ lọ sí abẹ́ platform mi kẹ́ lọ wo fídíò tí wọ́n ṣe fún Ẹgbẹ́ Ọ̀run ẹ lọ wo fídíò tí wọ́n ṣe fún Ẹgbẹ́ Ọ̀run ṣóye yín sórí ìwọ tó bá fẹ́ wá sábẹ́ platform yìí tó fẹ́ wá wí ìwíkúwí ó láti mọ nǹkan tó fẹ́ sọ lísì sórí èmi mọ̀ wípé Nàìjíríà tó bá ti lè lógo Nàìjíríà ìjọ wo ló máa kú lọ́dẹ̀ màmá sọ problem about Nàìjíríà tá a wà pàápàá ilẹ̀ Yorùbá tá a wà tó bá ti lè lówó báyìí problem wa olówó ni problem wa tó bá jẹ́ tálákà ló kú sí ẹ lè gbé fún ọjọ́ mẹ́ta ṣùgbọ́n torí pé ó jẹ́ olówó that is the reason why mo máa ń sọ ṣé nǹkan yẹn kan tó dùn mí bẹ̀ ni pé àwọn ọmọ ò tí ì dàgbà torí mo mọ̀ pé táwọn ọmọ ẹ bá dàgbà àwọn ló máa give decision ṣé wá rí àwọn ibì kan wà tí mo máa ṣàlàyé ṣe rí àwọn tó bá jẹ́ pé wọn àtọkọ ẹ̀ náà tó bá jẹ́ pé wọ́n jọ gbé papọ̀ ni I'm sure bó ṣe sáré sí yẹn wọn ní sí kí ló dé Ẹgbẹ́ Ọ̀run kéré Ẹgbẹ́ Ọ̀run ó kéré ó tún tóbi ṣé gẹ́tì mi bẹ́ẹ̀ sà ṣùgbọ́n kì í ṣe irú Ẹgbẹ́ Ọ̀run ló yẹ kó kú kẹ́ má lè fún ní befitting burial ẹ wá sí bẹ́ẹ̀ ni wípé ẹni tó rí ògolo ẹ wá sí bí ẹni bẹ́ẹ̀ listen to me ẹ lọ wo fídíò yẹn tẹ bá rí bó ṣe sùn wọ́n ń gbé ọwọ́ ẹ̀ listen àwọn abẹ́rẹ́ kan wà tí wọ́n bá gún èèyàn lè sùn fún odidi ọjọ́ mẹ́ta we don't know where this thing come from bóyá abẹ́rẹ́ ni wọ́n gún kò sẹ́ni tó mọ̀ ṣẹ́gẹ́tì bẹ́ẹ̀ bóyá abẹ́rẹ́ ni wọ́n gún kò sẹ́nikẹ́ni tó mọ̀ ṣé ní ẹ̀ẹ̀kan lè sọ gbogbo èèyàn di afọ́jú mo máa ń sọ fún èèyàn wípé ẹ wà very much careful tó o bá ti lè kú ìgbà tó wà láyé máa sọ fáwọn ọmọ ẹ tí n bá ti kú ẹ̀yin ní kẹ́ ẹ jókòó kẹ́ ẹ decide ẹ má jẹ́ kí àwọn ọ̀tá wá bí èèyàn bá ti lè kú báyìí ọ̀tá ẹ̀ ló máa kọ́kọ́ wá tẹ́ ẹ bá rí àwọn èèyàn tí kì í kí ẹ lójú ayé tó jẹ́ pé nígbà tó kú àwọn ni wọ́n kọ́kọ́ wá ẹ fura àwọn ló máa mú advice wa ẹ kí ni ká ṣe ẹ kí ni ká ṣe kí ni ká ṣe gbádà ẹ kí ni ká listen. I told someone when my father died
I'm the one that stood up. Nígbà tí gbogbo ènìyàn sọ̀rọ̀, táwọn kan sọ̀rọ̀, àwọn ìjọ tí dáàdì wa gan wà náà tó sọ̀rọ̀, mo ní no ẹ̀dúró, òkú dáàdì tèmi lélẹ̀. Let me talk. Ntáwọn ọmọ bá jókòó, tá bá sọ, ntáwọn ọmọ bá jókòó tá bá sọ, òun la máa jẹ́ kẹ́ mọ̀. Torí pé mo mọ̀ pé ibùgbé ìkàlàyé, ṣé irú ẹgbẹ́ ọ̀run ò lè wá kókò lọ bẹ́ẹ̀? Ẹ lọ wo fídíò woman yẹn. I didn't know, mi ò mọ̀ rí, àríra rí, ṣùgbọ́n a ti sọ̀rọ̀ rí dáadáa. Wọ́n dẹ̀ Mama Bisola Awiyaruko ti ṣe live video kan tí mo dẹ̀ wá ń bẹ̀. If you see the way this woman just appreciate the talent that the God gave me. Mama Bisola Awiyaruko, wòlíì kan wà bí o, bàbá àṣírí ìràwọ̀ ni o, in fact, ẹgbẹ́ wọn wọlé Ọlọ́run fún wọn ní ìmọ̀ gan. I'm telling you the fact. Ohun tó gbé mi lọ́kàn nìyẹn sà. If not, I will just keep silent like this. Àìmọye nǹkan tí mo rí lórí social media tí máa gbójú kúrò. Rádaràdá tẹ̀ ń ṣe yẹn, àwọn tẹ̀ ń ṣe fún, àwọn ni kẹ́ máa ṣe fún. Nàìjíríà ìkà yìí ti pọ̀ jù. Béèyàn bá ti lè lówó ní Nàìjíríà, kì í tọpinpin ìgbà tó ń jẹyà, ìgbà tó bá lówó lẹ máa ń tọpinpin. Àwọn èèyàn kan ti bẹ̀rẹ̀ sí ọmọ ọdún mélòó ni, kí ló kọ ẹ pẹ̀lú ọjọ́ orí ẹ̀? Ara wọn nìyẹn o. Ṣé irú àwọn tó kóra wọn lọ sí TikTok, ṣé irú àwọn tó kóra wọn lọ sí TikTok tí wọ́n lọ ń bú ẹgbẹ́ ọ̀run yẹn, ṣé èrò bóyá irú àwọn yẹn tí wọ́n bá jẹ́ family àbí tí wọ́n bá jẹ́ ọ̀rẹ́ àbí tó bá jẹ́ aládùúgbò tó súnmọ́, ṣé èrò bóyá wọ́n máa gbàdúrà pé kó wá sáyé? Ní ọjọ́ yẹn gan, àwọn kan àdúrà wọn ni pé kò gbọdọ̀ wá sáyé. Àdúrà àwọn kan ni pé kò gbọdọ̀ jì. Ta ló fún yín ní assurance wípé tẹ́ bá fi ẹgbẹ́ ọ̀run sílẹ̀ bẹ́yẹn di odidi ọjọ́ mẹ́ta pé kò lè jí padà? Bọ̀bọ̀ kan mo fi orúkọ bò láṣìírí, ṣùgbọ́n tí n bá sọ̀rọ̀ ẹ lọ, wòlíì náà ni sà, tí n bá sọ̀rọ̀ ẹ lọ, àwọn èèyàn wọ́n máa understand bọ̀bọ̀ tí mò ń sọ yẹn. In fact, bí odidi bí ọjọ́ mẹ́ta ni àwọn ènìyàn fi ń gbàdúrà fún lórí social media tó dẹ̀ ti wọ kọ́mà ní ìlú òyìnbó fún odidi ọjọ́ mẹ́ta. Mo forúkọ bò láṣìírí, ṣùgbọ́n àwọn tó bá jẹ́ kérúbù àti séráfù, torí tí mo ṣe wọ aṣọ pupa wá síbẹ̀, bẹ́ẹ̀ kọ́ bá ṣe wèrè igo college, tó bá ti ṣe rádaràdà wá college, a mọ̀ pé wèrè ní torí náà ní àwa náà ṣe gbéra wa sínú Ọlọ́run. Bọ̀bọ̀ yẹn ó dín ọjọ́ mẹ́ta ni wọ́n fi ń gbé fọ́tò ẹ̀ kiri lórí social media. Ẹ̀ẹ́dẹ̀ jẹ́ ká gbàdúrà fún odidi ọjọ́ mẹ́ta náà fún ìgbì ọ̀run kọ́nà lùdà. Abẹ́ ti rò pin àwọn kan ṣẹ́ni tó jẹ́ ní gbèsè ló máa sọ pé kò jí. That's problem of Nigeria. Ṣẹ́ni tó jẹ́ ní gbèsè òun ló máa gbàdúrà kò jí. Ṣẹ́ni tó ń rí ẹ tó ń lára ògo ẹ ṣóun ló máa gbàdúrà fún ẹ pé kò jí. Nǹkan ẹyọ̀kan tó dùn méjì ń bẹ̀ ni pé àwọn ọmọ ẹ̀ kéré. Bẹ́ẹ̀ ni tó bá pa àwọn ọmọ ò kéré tó ń tẹ irú èmi bá jẹ́ ìkan nínú àwọn ọmọ ẹ̀, ẹ lọ gbàgbé èmi mo sọ bẹ́ẹ̀ fún yín. When my father died, when I was crying, èèyàn kan ló pè mí, ó ní mọ́, ó ní don't cry. Mo ti mọ̀ pé Nàìjíríà wọn ò kí sunkún. Wọn ò sunkún tí èèyàn ẹ bá kú ní Nàìjíríà, tó o bá sunkún, tó o bá ṣọ́ra, wọ́n máa gbé nǹkan gbẹ̀yìn ẹ kọjá. Tó o bá ṣọ́ra, wọ́n á tún gba nǹkan lára wọ́n á tún gba nǹkan lára ẹni tó kú. Tó o bá ṣọ́ra, wọ́n á tún gba nǹkan lára ẹni tó kú. Wọ́n á dẹ̀ sọ pé àwọn bẹ́ẹ̀ kẹ́dùn. That is problem with Nigeria. That is problem about Yorùbá. Kí ló dé? Ẹ wo woman yìí. Ẹ lọ wo fídíò tó wà ní fídíò tí mo posti. Ẹ lọ wo fídíò yẹn. Ẹ máa rí pé tí wọ́n bá fi woman yẹn lẹ̀ fọjọ́ mẹ́ta, assurance wà pé woman yẹn ṣì lè jí. Ta ló fún yín láṣọ? Oh my God. Oh my God. Èèyàn kú ní Saturday. Ṣé ẹ dẹ̀ lè rojú di Monday? Ẹ lè rojú di Monday? Àwọn kọ̀kọ́ tí mò ń gbọ́ wọ́n ní tó bá dàgó mẹ́ta wọ́n máa sín, gbàtókò tẹ́ bá dàgó mẹ́sàn-án àti ibi tó bẹ̀rẹ̀ sáfìsì àárẹ̀. Just imagine, just begin to say people, mo sure wípé ọ̀pọ̀ ju àwọn tó wá síbẹ̀ yẹn ẹlòmíì gan kò ní good rapport pẹ̀lú ẹgbà tó wà láyé. Ẹ máa wo bí àwọn ènìyàn bó ṣe ń ṣára wọn lọ́gbẹ́ káàkiri. Ẹ wo bí àwọn èèyàn ṣe ń ṣára wọn lọ́gbẹ́ káàkiri. Oh my God. Problem ti pọ̀ jù ní Nàìjíríà. We are too wicked.
we are too weak. Mo ṣẹ́rí fídíò ilé mo mọ̀ pé wọ́n ti sín mo mọ̀ pé wọ́n ti sín ṣùgbọ́n à ń ṣe fídíò ilé síta fún àwọn kan kí wọ́n náà lè ní ọgbọ́n about Nigeria kó lè ní ọgbọ́n. Màá sọ àṣírí kan lónìí. Nígbà tí dáàdì tèmi nígbà tó kú àgbédáàdì wa àgbé sí ibì kan mo forúkọ bo èèyàn kan láṣìírí ló fẹ́ wọnú ibi tí dáàdì wa wà. Oh my God, ó fẹ́ wọ ibi tí dáàdì wa wà. Mo yà tẹ̀lé lẹ́yìn bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ mo tẹ̀lé torí mo mọ̀ pé ibùgbé ìkà ní ayé both especially in Nigeria. We are too wicked. Why? We are too wicked. Ìkà ni wá. A kì í ríyàn tó ṣoríire ìjọ wo ló máa kú la máa sọ. Ìjọ tó bá ń jẹ̀yà ní Nàìjíríà wọn ò ní sọ pé kò kú ṣùgbọ́n tó bá ti lè mèkì ẹ̀ wọn ò fẹ́ mọ̀ bó ṣe rìn wọn ò fẹ́ mọ̀ ipá tó sà tó fi mèkì ẹ̀. The next thing they will be praying is when are you going to die? Ẹ ṣíà fídíò yìí ẹ jẹ́ kó kọ́ anybody lára. Èmi ò rán èèyàn. Nígbà tó yá onítọ̀hún yẹn wọlé mo sátẹ̀lé lẹ́yìn. Nígbà tó yá mo wá lọ mọ padlock mo wá ṣọmọ pé ní at least ó dáàdì wá ṣàdẹ̀ ti kú kí ló dẹ̀ ti kú. N bá mo padlock mo bá ṣọmọ ẹnu ọ̀nà. Nígbà mo ṣọmọ ẹnu ọ̀nà ní onítọ̀hún yà sọ fún mi pé kémi mú kọ́kọ́rọ́ wá fún òun. Mo kọ́kọ́ wò kí mú kọ́kọ́rọ́ wá fún ẹ. Ṣé mo wá jẹ́ ẹni tó kéré jù bẹ́ẹ̀ náà ni? At that time gan mo ti ń lo mọ́tò. At that time wòlíì ni mi mo ti ń dáyàn lóhùn. At that time mi ò kéré. Ó ní kémi mú kọ́kọ́rọ́ wá. Mo ní kémi mú kọ́kọ́rọ́ wá. Ó ní bẹ́ẹ̀ ni. Mo ní òkè ẹgbà kọ́kọ́rọ́. Ìṣe lẹ sọ pé ẹ ya wèrè. Ẹ mọ̀ pé àwa gbọ́ ti ya wèrè sí Ọlọ́run lọ́rùn. Torí gbà tí mọ̀ pé wèrè gẹ́gẹ́ níyẹn ìka ti pọ̀ jù nínú yẹn. That is the reason why I don't laugh. Mi kì í máa bá yàn rẹ́rìn. Tí bá bá ẹ rẹ́rìn. Tí bá ti rí ìwà sí ẹ. I will change immediately. Kò kàn mí. Ayé tèmi yìí ló wà very important. Kì í ṣe ayé tiẹ̀. Ẹ bí gbogbo àwọn èèyàn yẹn kí ló mú wọn tí wọ́n fi sin arábìnrin yẹn in time. Ẹ wò tẹ́ bá rí ibi tó sùn sí ẹ máa rí wípé tó bá fi arábìnrin yẹn sílẹ̀ fún ọjọ́ mẹ́ta assurance wà kó sì lè jí. Mo sọ nípa ti arákùnrin yẹn bọ̀bọ̀ yẹn ní ìlú òyìnbó ló wà wọ́n gbé káàkiri bẹ́ẹ̀ làwọn èèyàn ń gbàdúrà bẹ́ẹ̀ ló dìde padà ó tún padà wá sí Nàìjíríà bọ̀bọ̀ yẹn ṣì wà láàyè dì sí i. Kí ló dé ní Nàìjíríà? Orí èèyàn gbọ́dọ̀ pín ní Nàìjíríà yìí. Ṣé pẹ̀lú ìtọ̀ tí mo sọ lọ mo fún ní kọ́kọ́rọ́ bá mo á fún kọ́kọ́rọ́ mo á jáde. Nígbà mo jáde oh my God mo lọ́ra padlock mi mo gbé sẹ́nu ọ̀nà mo bá ṣọmọ kọ́kọ́rọ́ di méjì. Mo bá lọ jókòó síta mo bá ń wò báyìí ojú mi ti lé èmi tí mo mọ̀ pé ibùgbé ìkàláyé àti kékeré ni mo ti mọ̀ pé ibùgbé ìkàláyé. Gbogbo àwọn tó jẹ́ pé ọ̀tá dádì mi gbogbo wọn pátá ni mo rí nígbà dádì mi kú àwọn ni wọ́n kọ́kọ́ dé àwọn náà fún wa lámọ̀ràn ẹ̀ṣẹ́ ní sínsìn mo ní kí ló dé ẹ̀yin lẹ lòkú tẹ́fi ní ká sínsìn ẹ̀yin lẹ lòkú tẹ́fi ní ká kò sí kan tó kàn yín. Ìgbà táwọn ọmọ olókùú bá sọ pé a ti rẹ́ẹ̀dì láti sin ìgbà ìlà máa sin we left our dad for good 3 days ká tó bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ àwọn embalming or whatever. I'm telling you the fact. Èèyàn tẹ́ ẹ bá fẹ́ràn kí èèyàn tó jẹ́ ológo kì í ṣerú obìnrin ìlú ẹ̀kẹ́sà ẹ wá kó sáré lọ sí mẹ́yẹn kí ló dé? Ìgbà tí ń ṣajá ìgbà tí ń ṣẹran tí ẹ fún ní befitting burial mọ́rú ògo ni ògo ńlá ni náà. Mo sọ wípé woman yóò lè wà láyé kò lè wà tó bá jẹ́ pé òkú lè máa rí bí wọ́n ṣe ń sin òun ni èpè ló máa fún gbogbo yín pátápátá wípé ládùúrú iṣẹ́ tòun ti ṣe àwa kan gbélé bàbá wa kìíní kan bàbá ti gbẹ. I was just looking what is all this. This woman is more than this. Èmi tí tòótọ́ bàbá tó gba kọ́kọ́rọ́ bàbá bá wà ó bá lọ sẹ́nu ọ̀nà ó bá rí pé kọ́kọ́rọ́ ti di méjì ó bá mi ta ó ní ṣé mi ni mo lọ mú padlọ́ọ̀kì èmi tí mo lọ ṣọmọ ẹ̀nà mo ní èmi ni mo lọ padlọ́ọ̀kì èmi tí mo ṣọmọ ẹ̀nà ó ní òkè ó náà kàn fẹ́ béèrè bóyá èmi ni. Láti ọjọ́ yẹn mi ò rí mọ́ nílé wa sórí mo ń sọ fún ẹgbẹ́ ibùgbé ìkàláyé tí n bá sọ̀rọ̀ mo mọ nǹkan tí mo sọ alágbẹ̀dẹ mi tó ń lu ní lójú kan ó mọ nǹkan tó ń sọ
kì í ṣe ìwọ tó wá sábẹ́ platform, ìwọ tó bá sí abẹ́ platform yìí tó kọ̀kọ́ kó síbẹ̀ ìkànnì wọn náà dábì tí wọn náà bá kú bá ṣe máa ṣe fún ẹ nìyẹn. Èèyàn kan sọ̀rọ̀ ó ní are they going to eat the corpse? What are you talking about? Àṣọ mo ní nǹkan wà suspicious, mo ní nǹkan ní set up nínú. We have to ask ourselves. Nígbà tí Mohbad kú, àwọn nǹkan báyìí náà làwọn èèyàn sọ pé kí ló dé tẹ sáré lọ sí ẹ̀dẹ̀mọ̀ pé ògo ni. At the end of the day lápadà rí wípé Mohbad tápadà rí pé ẹ̀ka sọ̀rọ̀ when you don't turn this thing to Mohbad, nobody is turning anything to Mohbad. We are speaking the truth. We are not even talking akọ̀nsọ̀n tí àwọn ènìyàn ṣe. Tí everybody bá keep silent, tẹ bá ra iye àwọn ènìyàn ẹ lè ra iye gbogbo ayé. Ọlọ́run fún ara ẹ bẹ lórí ìtẹ́. Ọlọ́run fún ara ẹ mú àwọn tó kó sí nínú. What are we talking about? What are we really talking about? Kí ló dé? God bless you, sir. Ẹ máa gbọ́ true talk. It's an experience. Ẹ máa gbélé ọ̀nà don start. Kò sí ọ̀nà don start kankan bẹ́ẹ̀. Tí wọn náà bá ti kú ajẹ́ pé bóyá fẹ́ ṣe fún ẹ nìyẹn. À ń sọ pé ìkànnì wà ní Nàìjíríà. Pé kí àwọn èèyàn ká la ojú sílẹ̀. A ní káwọn èèyàn ká la ojú sílẹ̀. Ìwọ wá sí ibẹ̀ wọ́n kọ̀ọ̀kọ̀. So tí wọn náà bá ti kú bá ṣe má ṣe fún ẹ nìyẹn. Why do they bury her immediately? Somebody should just tell me. Ó dùn mí pé mi kì í ṣe ọ̀rẹ́ mi. Oh my God. Ó dùn pé mi kì í èmi àti ẹ̀ ń ṣe ọ̀rẹ́ wọléwọ̀de. A kàn máa ń sọ̀rọ̀ lórí show. A kàn máa ń sọ̀rọ̀. A máa ń kíra wa. Màmá ṣàlàfíà ni ẹ kú ṣe Olúwa ẹ káàárọ̀. Ibi tí àjọjọ́ rẹ̀ mọ́ ni. Tó wáyé pé mo jẹ́ ọ̀rẹ́ physically ni ẹ lọ gbàgbé ohun tí mo sọ fún yìí bó ṣe máa ṣẹlẹ̀ nìyẹn. In this life, you need somebody that can stand up for you when you could not be able to even talk or to be able to raise your hand. Nàìjíríà tá a wà yìí, tó o bá ti lè ní ẹni tó lè sọ̀rọ̀ fún ẹ, àbí ẹni tó lè dìde fún ẹ, tó o bá ní problem, wàhálà àwọn ọ̀tá ẹ̀ ló máa kọ́kọ́ dé tó máa ṣe arranging debt fún ẹ. Mo tó pè ní arranging debt ni. Àwọn ọ̀tá ẹ̀ ló máa kọ́kọ́ wá, àwọn àmọ̀ràn lẹ́mọ̀ràn bóyá. For example, sí ẹ lọ wo ọjọ́ tí egbin ọ̀run kú, ẹ rí àwọn kan tó jẹ́ pé bóyá wọn ti ẹjọ́ sọ̀rọ̀ rí nígbà tó wọn ìjà ti wà láàrin wọn, ẹ máa rí pé wọn máa dé àwọn oníṣẹ́ máa advice wa kinní kan bó tilẹ̀ bàbá ń jà bí ká kú kọ́ ó ti fi kú ṣàgbà wa. Kò ní dá fún yín, kò ní dá fún yín. Ìgbà tó wà láyé kí mo sọ fún èèyàn kan mo ní if you don't greet me when I'm alive, if you don't celebrate me when I'm alive, if I die and you come there, you come and cry, wàláhì èmi ni mo máa pa ẹ́ láàrin ọjọ́ mẹ́ta. Èmi ni máa pa ẹ́ láàrin ọjọ́ mẹ́ta. Ìwọ wo nìyẹn? Kí ló dé? Bóyá ó tiẹ̀ wà nínú ìrìn àjò ẹ̀mí ni nobody knows. Ìgbà míì wá tí yóò bá wà nínú ìrìn àjò ẹ̀mí èyí ó lè dàbí òkú sílẹ̀. Èmi fara mi tẹ́ wo mi, mo ti sùn rí nínú ẹ̀mí mi. Mo rí wípé èmi kò rí wípé I'm no more alive. Mo ti sùn rí àtúbàjẹ́ àṣírí yẹn lẹ́fẹ̀ẹ́ gbọ́. Mo ti sùn rí fún ara mi, mo ti sùn rí tí wọ́n ti pè mí fara mi gan mi ò mọ̀ pé mo tiẹ̀ àyè jẹ́ mọ̀ pé bí màá sọ àṣírí fún yín. So àṣírí ló fẹ́ gbọ́ màá sọ fún ẹ lẹ́nu. Àṣírí ló fẹ́ gbọ́ màá sọ fún ẹ lẹ́nu. Sórí gbogbo àwọn tẹ́ ẹ rí tó kù yẹn ẹ̀mí wọn sọ̀rọ̀ fún pé dìde but bọ́dì yẹn ò lè dìde mọ́. Kò sí ẹni tó kú láyé tí bọ́dì ẹ̀ máa sọ pé ó yá gbé apá akọ̀rí pé apá ò ṣe gbé bí ẹsẹ̀ akọ̀rí pé ẹsẹ̀ ò ṣe gbé. Ìgbà yẹn ló máa tó mọ̀ pé òun ti di òkú. Òkú ò tètè mọ̀ pé òun di òkú o. Òkú èmi wà after 5 hours tó bá ti kú ló máa tó ṣe mọ̀ pé òun ti dòkú. Torí pé bí èèyàn bá ti sùn á ti di òkú, tá a bá ti lè sùn á ti di òkú. Ó di táìmù ìgbà tó o bá fẹ́ jí, bóyá 5 o'clock ló máa ń jí, bóyá 6 o'clock ló máa ń jí, bóyá 7 o'clock ló máa ń jí, bóyá 8 o'clock ló máa ń jí. Àrùn mi láti tọ ìmọ́lẹ̀ ní sà. Kí ló dé? We need to talk, we need to stop all this nonsense. Kì í ṣe Muslim now. Èèyàn kan sọ̀rọ̀ ó ní but she is a Muslim background. Ṣé yẹn là ń bá yín sọ ni?
ẹ̀rí nígbà tó kú wọ́n wá kọ́ síbẹ̀ Basira ẹ̀rí ara ń tà ń sọ nìyẹn, ara ẹ̀tàn tó wà lára yín nìyẹn. Nobody is asking you, kò sẹ́ni tó béèrè lọ́wọ́ yín Muslim ni mo ẹ̀, ara ẹ̀tàn jẹ́ tá à ń sọ nìyẹn. Ó kàn ní àwọn blames kan láàrin méjì, torí ẹ̀ mo ṣe máa ń sọ náà blames kan láàrin méjì. Tó yẹ kó wọn àtọkọ ẹ̀ tó bá yẹ kó wọn ọjọ́ jà tí wọ́n jọ ń gbé lọ́kọ láya, nǹkan tó ṣẹlẹ̀ yìí ó lè má ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni ó lè má ṣẹlẹ̀. Bí ó ṣe pé ẹni tó wọn àti ẹ̀ òjò gbé mọ́, mo ti bá sọ̀rọ̀ ọkọ títí ẹ̀, mo ti bá sọ̀rọ̀ ọkọ ẹ̀, ẹni tó wọn àti ẹ̀ òjò gbé mọ́, ṣe pé ó máa wà rí ẹ̀ tó bá gbọ́ pé ó kú kó wá débẹ̀ kó wá máa decide fún wọn. Wọn ò ní gbọ́ tiẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì irọ́, ṣe pé tí àárín lọ́kọláya tó bá jọ ní misunderstanding, ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ló máa rò bóyá bọ́ ẹ̀ náà lóye ń jà. Ọ̀rọ̀ tí ọkọ ẹ̀ sọ lọ́jọ́ mú ọ pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wà bẹ́ẹ̀ tá máa wò pé so àwọn méjèèjì wọ́n sì wà connected. Ṣé wọ́n ni kọ́ wà connected pẹ̀lú ẹ̀? Ṣé wọ́n ló bímọ fún? Ṣé wọ́n ló bímọ fún? We just need àgọ́ gbọ́dọ̀ mọ̀, kò sí àgbà kan níbẹ̀ yẹn sá. If it's an elderly person kan wà ń bẹ̀, this should be. Tó bá jẹ́ pé mo jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ ni, mo fọba tó lè mímì búra, gbogbo tó ṣẹlẹ̀ kò ní ṣẹlẹ̀. I don't take nonsense. I don't take nonsense. I will yap anybody. Èyàn lè sùn nígbà mi sá. Ṣé àti ìrèyàn tó sùn dídí 24 hours ni? Àti ìrèyàn tó sùn, àti ìrèyàn tó wà ní hospital 72 hours. Tí doctor gbọ́ confirm pé ilé yìí ti kú. Tí wọ́n dẹ̀ gbé lẹ̀ fún dídí ọjọ́ mẹ́ta. Tó gbé lẹ́yìn ọjọ́ kẹta ló jí. Àti ìrẹ́ni tó jí nínú pòsì. Kí ló dẹ̀ sọ fún mi náà? Ẹ lọ sọ́ndà fídíò tí mo ṣe yìí. Go to under video tí mo ṣe, mo ti post ṣárí mi ò fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ before man and God. Láti Saturday yẹn mo wà lórí òkè, gbogbo àwọn àtàjọ wà lórí òkè fún program àtàṣe ní Abẹ́òkúta. Bí mo ṣe mo kàn gbé fún mi pé jẹ́ ń wo nǹkan tó ń lọ, mo kàn gbọ́ RIP. Eré ni àbábàdà. Woman yìí kò gbọ́dọ̀ jẹ́ woman yìí. Ẹ tó jẹ̀dẹ̀ láti Amẹ́ríkà, irọ́ kí ló dé? Béèyàn ṣe kú náà nìyẹn. I was very shocked. Torí pé orí òkè ni mo wà. Ṣé gẹ́tì bíbẹ̀ yẹn? Torí I was very very shocked. Ìgbà tí mo kàn dé máa gbọ́, they will bury her tomorrow. Mo kò tún wà bury her tomorrow for what? Ṣé mo pé oh my God, ó kàn dùn mí pé mi ò ṣe jẹ́ ọ̀rẹ́ arábìnrin yìí tímọ́tímọ́ ńgbà tó wà láyé. I will tell them, tẹ́ ẹ bá sin, I will sue all of you. Kí ló dé? Ibùgbé ìkàláyé. Sórí tí family ẹ bá kú, wà very careful. Àwọn ọ̀tá ẹ̀ ló máa kọ́kọ́ wá, wọ́n á máa gbà yín lámọ̀ràn. Ṣé ẹ fẹ́ gbé sílé ni? Ṣé ẹ fẹ́ máa jẹ́ ni? Ìwọ jẹ́ kó yẹ pé kò sí nǹkan tó kàn ẹ́. Àǹtí mi ló kù, kì í ṣe àǹtí ẹ̀. Mọ́mì mi ló kù, kì í ṣe mọ́mì ẹ̀. Dáàdì mi ló kù, kì í ṣe dáàdì ẹ̀. Ìwọ ló jókòó. We have to be very much careful. Àlọ́ gbèsè ká. Ohun tó jẹ́ kí sọ̀rọ̀ ni ẹ̀ bàtú wà kọ̀ di, ó kọ̀ dọ̀ tún di gbogbo tí mo wà ń service. Mo kàn ń wo gbogbo bẹ́ẹ̀rì ààrẹ ni pé èmi tẹ́ wò pé kémi gan tètè finish service. Pé ẹni yìí kì í ṣe èèyàn bẹ́ẹ̀. Kì í tètè parí service. Pápá service bí nǹkan bí 1. I will rush to go torí 3 o'clock ni mo gbọ́. That is the information I had. That 3 o'clock he will be buried. Mo kọ̀ wọlé wá ní service mo kàn dẹ̀ ní Aláròyé TV, Kíníkọ̀ TV, Ìgbàlá TV, wọ́n ti ń ṣe bẹ́ẹ̀rì. Mo ní nǹkan kan wà ní dìkíní yìí. Nǹkan kan bẹ́ẹ̀ dìkíní yìí. Àwọn ọmọ yẹn kéde wọn ò lè sọ̀rọ̀. Kò bá ẹni bá jẹ́ irú kan nírú àwọn bóyá kó lọ bí irú èmi ìtàpé méjì. Bàbá aládùúrà gan tó bá wá bẹ̀ tí ń bàbá sọ̀rọ̀ tó bá gbọ́ ọmọ alábìṣẹ́ ọ̀. I will tell him, this is my mother. It's not your mother. This is my sister. It's not your sister. Everybody now begin to say rubbish. Ọ̀pọ̀lọpọ̀ ló bí important wọn bèrè, what is meaning of Egbe Ọ̀run? Kí ló kọ́ ẹ pẹ̀lú yẹn? Go and form your own name. Kí ló dé? Kí ló dé tó jẹ́ pé àkíyèyàn tó ṣoríire ní Nàìjíríà? We don't see people succeed in Nigeria. We don't pray for them to keep on rising. We don't. Mo gbé yọkọ tó wá bí mi nínú tó trigger mi tó gbé mo ti wà ha. Kódà mo ti kọjá 100% mo ṣe wà.
mo wà ha mo á gbé ọtọ́ ní a ò fẹ́ kó lọ ní ẹ̀yin ìkà wo lẹ fẹ́ kó lọ, ẹ̀yin tẹ́ ń bá jà lójú ojú ayé, ẹ̀yin tẹ́ ń bá jà lórí social media, ẹ̀yin tẹ́ kì í share fídíò ẹ̀, ẹ̀yin tẹ́ kì í celebrate ẹ̀, a ò fẹ́ kó lọ, a ò fẹ́ kó lọ. Àwọn kan wo àwọn wo èmi ti sọ, mo ti bẹ̀ àwọn ọmọ tèmi, I have told them, if anything happen to me, don't allow my enemy to come and dictate for you. Send them away. Even if it is my family, send them away. Ayé tá a wà yá, ayé tó kún fún ìkà. Àwọn kan ò lágbára láti pa ẹ́. Ṣùgbọ́n wọ́n ní arranging death lọ́wọ́. Ṣé mo tó ń pè ní arranging death? Arranging scope of death. Mo ti lo language yẹn nínú post mi. Arranging scope of death. Ṣé mo tó ń pè ní arranging scope of death? Àwọn yẹn ló máa wá kí ládẹ fẹ́ ṣe báyìí, jẹ́ kó sìn, tẹ́ bá wá pásítọ̀ gan a lè bá yín ṣe. Ìgbìn ọ̀run òṣìṣẹ́ tó yẹ kẹ́ ẹ kàn sí bẹ́ẹ̀ yẹn before man and God. Ìgbìn ọ̀run òṣìṣẹ́ tó yẹ kẹ́ ẹ kàn sí bẹ́ẹ̀ yẹn. Ìgbìn ọ̀run kọjá ẹni tó yẹ kẹ́ ẹ kàn sí bẹ́ẹ̀ yẹn. You can give her a befitting burial. Kẹ́tì ẹ̀ wò pé program tó máa ń ṣe every Monday kẹ́ ẹ wá gbé bẹ́ẹ̀rì ayé sí ọjọ́ òní, it could have been a very good thing. Torí pé every Monday ló máa ń ṣe program lórí òkè ní mountain yẹn, kẹ́ ẹ wá fi yẹn kẹ́tì ẹ̀ fi celebrate ẹ̀ léni. Kí ló dé àwọn ìkàwó ló wà behind all this thing? Ẹ̀yẹ́ tí èèyàn ń gbà tó wà láyé ó tún kú tán ẹ mú àmọ̀ràn ìkà wá. Ṣé o pé ní Nàìjíríà yìí bí èèyàn bá kú tó o bá ṣọ́ra àwọn ọ̀tá ẹ̀ ló máa kọ́kọ́ wá. They will not begin to go wọ́n máa sọ fún wọ́n máa advice ilẹ̀ pàtó rí pé àwọn ọmọ ẹ̀ kéré, tó bá dé pé àwọn ọmọ ìgbìn ọ̀run ò kéré, ṣe rò bóyá wọ́n á àlá òkè sí mọ́mì wọn bẹ́ẹ̀ ṣe rò bóyá wọ́n máa àlá ò àwọn ọmọ yẹn ó sì ń dàbí májíìkì lójú wọn ni. Ní ọjọ́ kan máa sọ àṣírí kan fún yín. Lọ́jọ́ kan mo jókòó ní àwọn kan wá bàbá kan kú, bàbá yẹn wá kú, àwọn fámìlì ẹ̀ wá ní ẹ wo ṣàkàn lọ gbé pásítọ̀ kan wá kó ṣàkàn ṣàdúrà o, kó ṣàwalẹ̀ kó jù sínú ẹ, kó filẹ̀ bò láṣìírí. Mo ètì kí máa gbọ́ ọ̀rọ̀ kó filẹ̀ bò yàn láṣìírí, mo ètì ẹ̀ kí lọ́ọ́ pè kú kó filẹ̀ bò yàn láṣìírí. Ẹni tó orókò ló kó filẹ̀ bò láṣìírí, ẹni tó mí ilẹ̀ kó wá filẹ̀ bò láṣìírí, kí lọ́ọ́ sọ pé wọ́n filẹ̀ bò láṣìírí àbí kan ti ṣe lágbárí orí ni pẹ̀lú ìyà tó jẹ nílé ayé. Jésù Kristi kan ìgbà tó kú wọn ò filẹ̀ bò láṣìírí. Joseph Arimathea òun ló lọ ra ibojì Jésù bí fìtì bẹ́ẹ̀rì àlọ́ fún Jésù. Àbí kan ti ṣe lágbárí orí ni àbí ẹ̀rọ bóyá dìde làwọn tẹ̀ ń bá sọ̀rọ̀ ni. If you come under this platform, if you talk rubbish, tí n bá gbá ẹ mú bára ṣe ń kan mí wàhálà máa èpè máa ṣiṣẹ́ èpè ò ní ṣiṣẹ́ jẹ́ àfi díẹ̀ dán ẹ wò abẹ́ sòótọ́ ọ̀rọ̀. Jésù Kristi tó jẹ́ pé 33 years ló lò láyé. Jésù Kristi kò bímọ 33 years ló lò láyé. Lóòótọ́ ó ṣe iṣẹ́ tí Ọlọ́run rán. Bí fìtì bẹ́ẹ̀rì àlọ́ fún Jésù ẹ lè fún wọ́n yìí ní bí fìtì bẹ́ẹ̀rì à. Àbá mo mọ̀ pé èèyàn kan ò gbọ́dọ̀ kú mẹ́yẹn kí egbin ọ̀run àlá ọ̀kọ́ kan sí mẹ́yẹn. Oh my God, everybody mommy nice, mommy nice, mommy nice, mommy nice. Oh my God, ó nice ó dẹ̀ kú ẹ̀ lè fún ní befitting burial. Jésù gan wọ́n fẹ́ yẹ̀yẹ́ Jésù lórí igi. Listen, go and read your Bible very well. Wọ́n fẹ́ yẹ̀yẹ́ Jésù lórí igi sá. Wo bàbá àṣírí ìràwọ̀ lórúkọ tèmi o. Ẹ lọ gbàgbé ẹ̀. Òótọ́ ọ̀rọ̀ làwọn máa ń sọ. Òótọ́ ọ̀rọ̀ òun làwọn máa ń sọ. Wọ́n fẹ́ yẹ̀yẹ́ Jésù ní sá. Wọn ò fẹ́ kí Jésù jíǹde ní sá. Gbogbo ẹ̀rọ ọkàn wọn ni pé wọn ò fẹ́ kó jíǹde sá. But do you know one funny thing? Oh my God. Arákùnrin kan wà wọ́n pè ní Joseph Arimathea. Òun ló dìde, òun ló lọ ra ibojì Jésù. Òun ló fún Jésù ní befitting burial. Ta ló sọ fún yín pé ẹ ní the befitting burial? Ó kàn ń dùn mí ni. This woman is so nice. Ẹni tó jẹ́ pé
BBC tó gbé gan nígbà tó wà láyé BBC gan ò wá lọ. Gbogbo yín pátápátá ẹlẹ́lẹ́yà nìyí. Ẹni tẹ́ bá rí pé òkú ẹ̀ mi social media òun lẹ máa ń gbé jáde. BBC tó gbé jáde gan, Aláròyé tó gbé jáde gan, wọn ò wá nọ́mbà tó wà láyé. You can see people. I cry much about this woman. Gbogbo àwọn tó wà ní mountain tó àjọ wà ní orí òkè ní mountain ní Gbọ̀yàmínú prayer mountain l'Abẹ́òkúta ní Saturday yẹn ẹjọ́ bèrè lọ gbogbo wọn. I was shocked. Mi tètè gba program, mo kọ́kọ́ lọ jókòó síbi kan, orí mi ń hó. Mo ń wò pé ṣé ayé náà lélẹ́yìí, ṣé o pé èèyàn bá ti kú kò lágbára lórí ayé ẹ̀ mọ́. That is the reason why téèyàn bá wà láyé. Surround yourself with people that can help you when you are hopeless. Surround yourself with people that can carry you, that can fight for you. There are some people, they will say they are fighting for you, they are not fighting for you. This fighting I'm talking about is a real fighting. Nígbà dáadé wa kú náà wọ́n ní kàkàn sí mo ní kíni wòlíì àgbáyé ẹni tó mi àgbáyé kàkàn sí kíni bí fìtí bẹ̀rẹ̀ àlàmà fún dáadé wa àwọn ọmọ padà jókòó àwọn family gan sọ̀rọ̀ asọ́fún pé tí yín lẹ̀ sọ. This is my father. It's not your father. It may be your uncle. I'm less concerned. This is my own father. Ó kàn dùn mí bá ọmọ yẹn kéré. If not, àwọn ọmọ yẹn lè kọ́ stood up. This is my mother. You people should not do it like this. This is what I want. I never felt like that. Abọ́njà wèrè ni. Bí wọ́n ṣe pa Mohbad náà rèé o. Bó ṣe pa Mohbad rèé o. Wọ́n sáré lọ sọ́yẹ̀ pẹ̀mọ́ lẹ́nu. Bóyá ẹlòmíì, bóyá fóònù ẹ̀ ló fẹ́ jí. Ẹlòmíì lè ti máa wá. Ẹlòmíì bóyá fóònù ẹ̀ ló fẹ́ jí. Ẹlòmíì fẹ́ di mọ́mí jí o. A ní problem wà ní Áfíríkà. A ní problem wà Nàìjíríà. Dáàdì wa kú. Nígbà dáàdì wa kú. Wọ́n kàn sọ fún yẹn kan pé dáàdì wa kú. Ó ti gbé fóònù. Bàbá ṣọ́ọ̀ṣì wa ti kú o. Èmi ní alàgbà tó kàn. Èmi ní alàgbà tó kàn. Before man and God níwájú ọba tó láyé tó ní ọ̀run. Wọ́n sì confirm pé dáàdì wa kú kò tí ì ju 5 minutes. Because I took my dad to the hospital. I was coming with him from hospital. And gbé wọn bọ̀ nílé. Mo dẹ̀ ní láti pa àwọn tó wà nílé pé báyìí ló ṣẹlẹ̀. Bóun náà ṣe gbọ́ nìyẹn ṣá. Ó ti bẹ̀rẹ̀ sí ní gbé fóònù. Hello, bàbá ṣọ́ọ̀ṣì wa ti kú. Èmi ní nẹ́ẹ̀sì. Èmi ní olórí nẹ́ẹ̀sì báyìí. Èmi ní olórí nẹ́ẹ̀sì báyìí. Mo ní yéé. Mo fọwọ́ gbá orí mu. Ó tó alẹ́ mo wọnú ilé. Ó tó alẹ́ mo wọnú ilé. Mo ní dáàdì mi dìde kó lọ́wọ́ àwọn ṣọ́ọ̀ṣì tó ti trust. Kó lọ́wọ́ àwọn tó gbé ayé ẹ̀ lé lọ́wọ́. Dìde kó lọ́wọ́ wọn ìkà ni wọ́n. Láti ọjọ́ yẹn ni mo ti mọ̀ wípé ilé ayé tá a wà yìí ilé ayé ọ̀dájú ni. Àbúrò ẹ̀ sọ àwọn ọ̀rọ̀ kan. Àwọn èèyàn akọ̀ ń gbé ọ̀rọ̀ yẹn kiri ni. Àbúrò ẹ̀ sọ pé àǹtí mi gbogbo èèyàn lẹ finú tọ́. Tó bá jẹ́ pé ẹ dájú ni ikú tó pa yín yìí kò ní pa yín. Which means ọmọ yẹn àbúrò yẹn mọ nǹkan tó ṣẹlẹ̀. Ṣùgbọ́n ṣe mọ̀ pé ńgbà míì wà àwọn agbọ̀rọ̀ dùn àwọn tọ́rọ̀ dùn tó ń sọ pọ́rọ̀ dùn àwọn. Ṣòro bóyá ẹni tó ṣoríire jùlọ ní Nàìjíríà ṣàṣàlẹ̀ ẹni tó ṣoríire jùlọ ní Nàìjíríà tá a sọ wípé inú òun dùn bó ṣe ṣoríire. Ṣáwọn tí wọ́n ń pè é ṣáwọn tó sọ pé àǹtí ẹ̀ ṣògùn owó nígbà tó wà láyé. Ṣòro bóyá àwọn yẹn ló máa sọ pé ló máa gbàdúrà káńtì ẹ̀yẹn kó jí. Wọ́n máa sọ pé a ti mọ̀ pé tó máa gbẹ̀yìn ẹ̀ náà nìyẹn. A ti mọ̀ pé tó máa gbẹ̀yìn. I'm telling you the facts. Kí nìdí? I'm just asking. Why did you so quick go bury her? Something is behind it. A máa fọ́ gbogbo ẹ̀ ní yágá ni. Kí ló dé? Ẹ̀yẹ́ ètí ẹ̀ nígbà tó wà láyé. Ó tún kú tán tẹ́mọ̀ pé ó wà hopeless. Ẹ tún lọ ṣe arranging death, arranging burial. Oh my God. Ẹ̀yin nu Ọlọ́run nu. Kó rí fún yín gẹ́gẹ́ bí ìṣe inú yín. Ẹgbẹ́ ọ̀run, we love you, but God love you most. We love you, but God love you most. We love you, but God love you most. If we have a power to wake you up,
we will have wake you up. I know you know much about what I'm saying. I know you know much about it. Máa sùn láyà olùgbàlà. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin kẹ́ni tó bá lọ́wọ́ nínú ikú ẹ̀ pátápátá, gbogbo wọn pátápátá ni ó kú ní kàkà. Wọn ò ní kú lásán, wọn ó kú tìrantìran. Wọn ó kú tìrantìran. Ṣé ẹ rí àmọ̀ràn eléyìí? I just come up to talk about it. Kí wọ́n náà kó lè gbọ́n. Kí wọ́n náà kó lè ní ìmọ̀. Kí wọ́n náà kó lè ní àṣírí. Bàbá àṣírí òun lèmi. Máa sọ fún yàn wá ní tí n bá kàn ń wò ẹ́ tí n bá sọ̀rọ̀ mo mọ̀ nǹkan tí mo ṣe. Mo mọ̀ pé ìkà ní ibùgbé ilé ayé Áfíríkà, Nàìjíríà pàṣẹ, Yorùbá pàṣẹ, ìkà yìí ti pọ̀ jù. A ò fẹ́ kó lọ, a ò fẹ́ kó lọ. Wọ́n dẹ̀ ń bu kí ni ọjọ́ orí ẹ̀? Ṣé ó ti pé 33 years ni? Ṣé ó ti pé 40 years ni? Ṣé ó ti pé 45 years ni? Kíní kan, ìgbádá, ìyẹn kan, àwọn kan sọ pé ó ti mọ̀ pé òun máa kú, ẹ má tanra yín jẹ. Ta ló gbàdúrà kó ṣe irú iṣẹ́ tó pọ̀ yẹn lẹ̀? Listen to me very well. We have to be very much careful. This thing can happen to anybody. Tell your children, tell your family, they should be very much vigilant. Nigeria, Africa, we are so wicked. We should be very vigilant. Don't allow anybody to be doing arranging death for you. When you know your relative die, àfi tó bá jẹ́ Mùsùlùmí, àti mọ̀ pé ìlànà àwọn yẹn nìyẹn. Ṣùgbọ́n àwa tó bá jẹ́ Kìrìsìtẹ́nì, kábà, òkú Kìrìsìtẹ́nì gan lu oṣù 3. Ṣùbòmí ó lè yọ oṣù tó lò kan tó sin. Díyà ó lè yọ oṣù tó lò kan tó sin. Dádì tèmi oṣù 3 ló lò kan tó sin. My dad died in December 21. We bury him on the March 1st. Àṣírí ni mo fún yín o. Ẹ jẹ́ ká wà very much careful. Ọ̀tá ó pọ̀ ju ọ̀rẹ́ lọ. Ọ̀tá ó pọ̀ ju ọ̀rẹ́ lọ. Ṣé Nàìjíríà tó jẹ́ wípé ọmọ ìjọ gan ń gbàdúrà kí alàgbà kú kóun lè di olórí ìjọ? Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ṣọ́ọ̀ṣì tó ti parí sílẹ̀. Ṣọ́ọ̀ṣì tó ti parí sílẹ̀. Ọmọ gbàdúrà kí màmá kú kóun lè di olórí ìjọ. Ẹlòmíì, I don't want to talk much, but I know many people understand. But they should not have buried her quickly. Egbin ọ̀run could have still wake up if you people try to wait for 72 hours. Ẹ lọ wo ibi, ẹ lọ fídíò yẹn, wọ́n gbé apá ẹ̀ sókè báyìí, ó gbé ilẹ̀, ó jí ló dàbí ẹni tó ń sùn. Ṣé torí nǹkan tẹ́ tọ́kọ, ṣé torí òwú tó wà létí ẹ̀, àbó òwú tẹ́ ẹ̀yin náà lẹ kó òwú sí létí, ẹ̀yin náà lẹ kó òwú sí nímú, ẹ̀yin náà lẹ kó òwú sí lẹ́nu. Òun kọ́ ló kó òwú sí rẹ̀ lẹ́nu. Ẹ bá sì fi lẹ̀. Àti rí òkú tí wọ́n kó kíní sí lẹ́nu tó sín jáde, tó sín. Tó bá jẹ́ pé ó fẹ́ padà sín nínú kòtò yẹn, ẹ ti pa. Àìmọye àwọn òkú tó ti ṣe bẹ́ẹ̀ náà pa. Ṣebí Mohbad nígbà tí wọ́n lọ wú Mohbad ni wọ́n ṣẹ̀ṣẹ̀ discover pé Mohbad pé ó tají nínú kòtò. Kí ló dé? Kí la fẹ́ para wa fún? Kí la ń para wa fún? Ogun ìlara wo la ń bára wa jà? Kí ló tí ó ti la ń bára wa jà ní lórí? What are we really fighting for? Ẹ wà vigilant o, ẹ pe àwọn ọmọ yín. Ẹ pe àwọn ọmọ yín, ẹ jẹ́ kó wo fídíò yìí. Ẹ fún wọn láṣìírí. Mo mọ̀ pé tí àwọn ọmọ Egbin ọ̀run tí wọ́n bá ń wo fídíò mi, mo mọ̀ pé wọ́n máa mọ̀ pé ọ̀rọ̀ tí mo sọ yìí very very important. Ṣùgbọ́n àwọn ọmọ yẹn kéré, wọn lè sọ̀rọ̀. Ọkọ ẹ̀ tí ìbá dẹ̀ sọ̀rọ̀ wọn kì í jọ gbé pọ̀. Ṣẹ́rí ẹ wá rí nǹkan tó máa ń wà nínú kéèyàn di single mother. Àwọn ogun tó máa ń wà nínú kéèyàn di single mother ó pọ̀ gan. Bẹ́ẹ̀ ni, àwọn ogun kéèyàn di single mother ó pọ̀ gan. Bẹ́ẹ̀ ni, àṣírí ni mò ń fún yín o. Àwọn ogun kéèyàn di single mother ó pọ̀ gan. I remember when me and wife have an accident, I stood with my wife. Had it been that she is not married to me,
tó lọ jẹ́ pé bóyá òun nìkan bóyá ìjà ṣẹlẹ̀ láàrin wa ló dá lọ dúró ń gbà yẹn tí nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀. Ṣé mo pé tí n bá ní advice tí mo fẹ́ fún gbà yẹn àbí tí n bá níbi tí mo fẹ́ mú lọ láti ràn lọ́wọ́ kò ní dáhùn, àwọn ẹbí ẹ̀gbọ́n ò ní dáhùn. Nígbà táwọn ẹbí ẹ pé nígbà tí ó ṣẹlẹ̀ àwọn ẹbí ẹ sọ pé he's your husband, he can do anything, pé àwọn ọmọ pọ̀ ọkọ ẹni kò lè pa kò lè hate ẹ̀, and I stood with her and God Almighty helped me. Ṣé rí ìrìn àjò tá a wà nílé ayé ibùgbé ìkà òun láyé, ó kàn dùn mí wípé òun àti ọkọ ẹ̀ wọn ò fẹ́ra mọ́. Tó bá jẹ́ pé òun àti ọkọ ẹ̀ ṣì ń fẹ́ra, ọkọ ẹ̀ náà ẹ wo wúrúgbà tí ọkọ ẹ̀ náà sọ pé ó pe òun pé kóun wá máa monitor property òun. Ọkọ ẹ̀ náà ìbá ti dá lóhùn, because ọkọ ẹ̀ náà sọ̀rọ̀ ó ní is a spiritual kí ni ẹ ṣe fàdúrà sí kẹ́ ẹ wo tàwọn ọmọ kẹjọ wà pọ̀. I'm just telling you, tó bá jẹ́ pé òun àtọkọ ẹ̀ wà, woman yìí lè máa kú, torí wípé gbogbo advice tó bá mú sílẹ̀ gbogbo ẹ̀ pátá lẹ máa gbọ́. Ṣùgbọ́n nígbà tóun àti ọkọ ẹ̀ ti jà, bọ́kọ ẹ̀ bá mú advice kan lẹ́ lè gbọ́, ẹ ní gbọ́, òun gan ò ní fẹ́ sọ̀rọ̀, torí pé òun gan á máa wà very very careful pé kẹ́ má bàa sọ pé òun lòún pa á. You can see what we are really talking about. To be a single mother, ó wà risky sáwọn areas kan, and to be a single father as well, ó wà risky sáwọn area kan. Ẹ lọ wo bàbá Suebebe, náà ewu tó yẹn náà là kọjá. We are talking, sharing experience. Ẹgbẹ́ ọ̀run, we love you, but we know God love you most. Ọlọ́run kò jọ̀nú àánú ẹ̀ kó bá wa dúró ti ìjọ tó fi sílẹ̀. Ẹ lọ wo ìjọ yẹn, ẹ̀yin ọmọ ìjọ ẹ gbìyànjú o, ìjọ yẹn ò gbọdọ̀ kú. Ẹ gbìyànjú tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀, ẹ make sure pé ẹ ṣe sáfìsì nínú bẹ̀. Nàìjíríà ibùgbé ìkà, Nàìjíríà tó yẹ pé chọ́ọ̀chì kan máa wà ń bí, chọ́ọ̀chì kan máa wà lẹ́gbẹ̀ẹ́, chọ́ọ̀chì tó wà lẹ́gbẹ̀ẹ́ a máa gbàdúrà pé kí ṣọ́ọ̀ṣì tí wọ́n máa ra ìṣòro. When my father died, everybody begin to say, ṣọ́ọ̀ṣì yẹn ò lè dìde mọ́, ṣọ́ọ̀ṣì yẹn ò lè sọ̀rọ̀ mọ́, ṣọ́ọ̀ṣì yẹn ò lè ṣe kankan mọ́. I stood up, I fight the battle, and God Almighty back me up. Mo hate shitting, mo hate nonsense, mo hate kéèyàn máa ṣe yamayama. Ẹ̀yin ọmọ ìjọ Ìgbé Ọ̀run, ẹ dìde, ẹ má sọ pé ẹ ṣì ń dárò. Tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀, ẹ make sure pé ẹ bẹ̀rẹ̀ Monday service tó ṣe yẹn, Monday program tó ṣe yẹn, continue with it. And I know God will stood up with you people there. Tó ara ibùgbé ìkàláyé náà, churches to churches, wọ́n bára wọn jà, pastor to pastor, wọ́n bá, mo gbọ́ ọ̀rọ̀ kan sì tọ́ ní pastor kan, ó dùn pé mi wọ́n pastor yẹn, bá fire ẹbí wèrè. Who are you by the way? Wọ́n ní pastor yẹn drag ẹ̀ níbi 2 weeks ago. Wọ́n ní pastor kúkú gbọ́ kó kú, ó sáré lọ delete video yẹn. You can see ara ibùgbé ìkàláyé tá a sọ nìyẹn. Churches to churches, they don't love each other. Family to family, they don't love each other. Blood to blood, they don't love each other. Àwọn aládùúgbò kò fẹ́ràn ẹ̀. Ẹ̀yin ọmọ ìjọ Ìgbé Ọ̀run, ẹ dìde. Ẹ make sure pé ẹ bẹ̀rẹ̀ sáfìsì ní prayer month yẹn. Ẹ make sure pé ẹ bẹ̀rẹ̀ sáfìsì padà ń bẹ̀. Mo dẹ̀ gbàdúrà pé Ọlọ́run ọba á bá mi dúró tì yín. Spirit ẹ kò kúrò. Èmi tí a rò bóyá ìbẹ̀rẹ̀ ni wọ́n máa ṣe sí. Ló tún dé ilé ẹ̀ lọ ṣe sí. Ṣèbó ti ní prayer month. Ibẹ̀ ló yẹ kó sí sí náà. Kí ló dé àwọn olótùmọ̀ advice yẹn lẹ̀? Kí ló ń ṣẹlẹ̀ gan? Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gan? Bí èèyàn bá jẹ́ olórí ìjọ tó bá kú, ìgbà tí ìjọ yálẹ̀ ni, ṣé kò sanwó ilẹ̀ pé ni? Kí ló dé tí ẹ ṣe lọ sí orí ilẹ̀ ìjọ ẹ̀? Kí áńgẹ́lì ẹ̀ kó lè máa ṣiṣẹ́ nínú ibẹ̀ yẹn. Bó kí ló ń ṣẹlẹ̀ gan? Kí ló ń ṣẹlẹ̀? Ẹ lọ wo gbogbo àwọn olórí káàkiri. Ẹ lọ wo bàbá Abídòyè tó ṣì kú láàsì. Ẹ lọ wo bí tó sí náà. Ṣé ibi tẹ́ bá ti rí pé kí ni yìí ó ní ìfurasí nìyẹn o. Ibi tẹ́ ti máa rí pé kí ni yìí ní ìfurasí nìyẹn o.
ibi tá ti máa rí pé ó ní fura sí nìyẹn o. Kí ló dé tí wọ́n ṣe sí ṣọ́ọ̀ṣì ẹ̀? Ẹ wò ó dàbí pé àwọn èèyàn nídìí question tó pọ̀. A máa bí wọ́n ní kọ̀ọ̀kan kọ́ máa dá wa lóhùn. A máa bí wọ́n ní kọ̀ọ̀kan kọ́ máa dá wa lóhùn. Ẹ wá lọ sí sínú ilé ẹ̀. Iṣẹ́ wo ló fẹ́ máa ṣe nínú ilé yẹn? When my own father died, they bury him inside the church. Church ló wà. Gbogbo àwọn olórí ìjọ pátápátá bó ṣe ṣe nìyẹn. Ẹ wá rí i pé ọ̀tá ti wà láàrin ọ̀rẹ́. Ọ̀tá yẹn kì í ṣe ìgbà tí Egbin Ọ̀run kú. Ìgbà tó ti wà láyé làwọn ọ̀tá yẹn ti wà ńbẹ̀. Nàìjíríà tó máa rí ẹ pé òun làágùn òun ṣiṣẹ́ tó máa sọ pé wọ́kẹ̀ ṣé káwa jèrè ẹ̀ kò ní dáa fún yín, ara ló máa fọ́ ojú yín. Èmi máa ń gbàdúrà ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó ń gbàdúrà pé kémi ṣiṣẹ́ sílẹ̀ kóun jèrè ẹ̀ ara èmi ni máa sín. Normally téèyàn bá ṣiṣẹ́ sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lá jèrè ẹ̀ kì í wá ṣe pé kí wọ́n sọ yẹn di prayer point, which means you are already praying for someone dead. Kí ló dé tó ṣe sísí tó ṣe? Oh my God, part 1 eléyìí o mo ń bọ̀ máa fún everybody jẹ tán ládàáda tẹ̀rọ bí ẹ ṣe yẹn. Kí ló dé tí wọ́n ṣe sísí tó ṣe? Ta ló fún wọn? Oh my God. Mọ̀ pé tẹ́ ẹ bá sísí chọ́ọ̀chì ẹ̀ anointing ẹ̀ á máa gbé ìjọ yẹn sókè. Ṣé ẹ fẹ́ káwọn èèyàn àtàkì chọ́ọ̀chì ẹ̀ yẹn ni? Mọ̀ pé chọ́ọ̀chì yẹn náà pẹ̀lú tí wọ́n fi gbógun tì ní. Hey, child, my God, what are you talking? Ṣé mọ̀ pé chọ́ọ̀chì yẹn náà pẹ̀lú ara tí mo sọ pé ìbú gbé ìkàláyé nìyẹn. Òní láàrin àwọn ènìyàn mi ní ìka ènìyàn wà. Mọ̀ pé chọ́ọ̀chì yẹn náà pẹ̀lú tó fi àtàkì ẹ̀. Kí ni ìdí? Ẹ kàn sọ fún mi. Kí ni ìdí tẹ́ ẹ fi sọ pé kó lọ sí ilé? Ṣé àwọn question tẹ́ ẹ máa dáhùn ó pọ̀ gan? Question number 1. Èèyàn tó bá ní ọpọlọ òní kó dá mi lóhùn. Tẹ́ ẹ bá dẹ̀ dáhùn tí tẹ́ bá ṣe fídíò ẹ jáde mo fọwọ́ tó lẹ̀ mí búra máa fún yín ní reply. Àkọ́kọ́, kí ni ìdí tẹ́ ẹ fi sí kíákíá? Ẹlẹ́ẹ̀kejì, kí ló dé tẹ́ ẹ ṣe sí church? Oh my God. It really pains me. Ṣebí Egbin Ọ̀run ní àwọn ọ̀rẹ́, ṣebí wọ́n ní àwọn pastors, ṣebí wọ́n ní àwọn prophet ọjọ́ ń ṣe. Kí ló dé tẹ̀yin náà ò ṣe dìde kẹ́ ẹ lọ sí ibẹ̀. Àwọn ọmọ yẹn náà lè má ní ìmọ̀. Àwọn church member yẹn náà lè má ní ìmọ̀. Ẹbí ẹ̀ lè má ní ìmọ̀. Ṣé family background, Muslim background ni wọ́n? Kẹ́ ẹ lọ síbẹ̀ kẹ́ ẹ lọ fún wọn advice. That is how they do things. Olórí ẹbí gan mi rògbò wà ń bẹ̀. Ọkọ kí ló dé tí wọn náà ṣe allow? Mi ò sọ pé ẹ̀mí ẹ̀ pé kò dá bí wọ́n ṣe sí sínú ilé yẹn. Ṣùgbọ́n ohun tí mo sọ fún yín bẹ̀ ni pé church you should be a very tó jẹ́ pé wọ́n máa ṣe ibẹ̀ báyìí bí wọ́n ṣe ń ṣe ti àwọn bàbá. Oh my God. Kí ló dé tẹ́ ẹ jẹ́ kí Egbin Ọ̀run jìyà láyé? Ó tún kú tán. Ẹ tún jẹ́ kó kú ẹ tún fún ní befitting burial. Kí ló dé? Mo mọ̀ pé n tó máa pa àwọn ọmọ ẹ̀yẹn lẹ́kún náà nìyẹn. You don't give him befitting burial. Ẹ lọ wo mánu ọ̀gá àwọn Access Bank tó tẹ̀ jẹ́ pé ikú táwọn yẹn kú ikú tó ṣe sọ ni. They give them befitting burial. Kí ló wá dé? Ibẹ̀ lẹ máa ti mọ̀ pé ọ̀tá wà nínú kíní yìí. Ẹ máa ti mọ̀ pé ọ̀tá wà nínú kíní, ọ̀tá wà ń bẹ̀. Bí mo ṣe wà tí n bá dàgbàdàgbà tí n bá rebi tágbà rè, they must give me a befitting burial. Bẹ́ẹ̀ ni torí wípé I have worked for it. Egbin Ọ̀run have worked for it. Egbin Ọ̀run deserve more than that. No way keeping, nothing. Ẹ ṣáà kàn pa, ẹ̀dẹ̀ dín, ẹ̀dẹ̀ ṣe bó ṣe wù yín. Ọlọ́run wà. They should have buried her in the church. Irú èní tó jẹ́ Monday tó máa ń ṣe program yẹn, irú èní yẹn ló yẹ kẹ́ ẹ gbé bẹ́ẹ̀rì àyẹ̀ sí. Kí ló dé tẹ́ ẹ gbé sí Sunday? Ẹ tún gbé sí Sunday, ẹ lè gbé sí after service. Ẹ fẹ́ káwọn èèyàn pàtàkì tó máa wá yẹ̀ yín lọ́wọ́ wò pẹ̀lú nǹkan tẹ́ ń ṣe. Ẹ fẹ́ kí wọ́n wá.
tó bá sọ pé spirit ẹ̀gbin ọ̀run ló kó wọnú mi ó kó wọnú mi o torí pé èmi àti sọ̀rọ̀ rí nígbà tá a wà láyé a lè má ti ríra rí face to face bọ̀ èmi àti sọ̀rọ̀ rí ó dẹ̀ máa ń pọ́n mi lé gan lójú ayé ẹ̀ gan ó ní bàbá yìí bàbá tó ní ọgbọ́n lórí ni tí bá sọ̀rọ̀ lórí ìràwọ̀ ẹ̀gbin ọ̀run ó máa ń like ẹ̀ mo ní àwọn bíi tó ti like ẹ̀ lọ́wọ́ dáadáa tó ti comment síbẹ̀ dáadáa pé you are talking sense ó celebrate mi nígbà tí mo wà láyé nígbà tó wà láyé ó celebrate mi ò lè gbọ́ kúkú kí mi náà máa celebrate ẹ̀ ìjọ tó ṣe birthday I post a picture àwọn tó bá jẹ́ kí ló kúrúkọ tó bá jẹ́ followers mi I posted a picture I celebrate what is telling me ta ló sọ pé kẹ́ ẹ lọ sí ẹ tún máa tún sí ẹ tún sí sínú ilé kí ló dé tẹ̀ ṣe lọ sí sínú church ẹ̀ kí ló dé ẹ fẹ́ ta ṣọ́ọ̀ṣì yẹn ó ti yé mi. Nàìjíríà ló ń pè bí ọ̀rọ̀ yìí ti yé mi. Nàìjíríà ló ń pè bí full of scam, full of ole, full of jealousy people, full of wicked people. People that don't like you and they will be saying they like you. People that don't want you to be alive and they will be crying while you die. Ó ti yé mi Nàìjíríà ló ń pè bí. Gbogbo yín lára máa san pa kí ló dé we have to be very much careful báwo ni wọ́n ṣe máa fa nǹkan tó yẹn àbọ̀ nǹkan ló níbẹ̀ ni ó yé mi tó bá jẹ́ Monday níyì lẹ́gbẹ́ bẹ́ẹ̀rì àìsí oh my God ẹ̀yin gá mọ̀ pé ẹ̀gbin ọ̀run is not a kì í ṣe ní tẹ́ẹ̀kan lè gbé bẹ́ẹ̀ ṣe pé òkú ò lè dìde kó ṣàlàyé pé bẹ́ẹ̀ ṣe máa sin ohun rẹ̀ ìdí ẹ̀ tí èèyàn ṣe gbọ́dọ̀ associate ara ẹ̀ mọ́ àwọn ènìyàn tí wọ́n lè jà fún ẹ nígbà tó bá wà hopeless. Ó kàn dùn mí pé àwọn ọmọ yẹn kéré tó ẹ́ pé wọ́n kéré ni I know they will talk I know they will say well, this is what we want. Ṣòwò tẹfẹ ṣòwò ta ló béèrè oúnjẹ lọ́wọ́ yín befitting burial you see many people ẹ rí àwọn òjíṣẹ́ Ọlọ́run gan tó pé ẹ̀rù àbàyìn ẹ wá sáré lọ ṣe ní tó 10 mo wà nù sáfìsì báyìí mo wà nù ọ̀tà tí mi ò ṣe rí mo ṣe lánàá mo ní láti máa gbé fídíò ẹ torí pé láti máa wo bó ṣe ń ṣe burial mo ní àwọn pípù yìí wọ́n ní nǹkan kan they have skeleton in their cupboard. If you don't have skeleton in their cupboard, they will not practice this thing that they do. If not, 3 o'clock, let's say ẹ máa sin, ẹ wá sin ní tó 10. Tí máa sọ fún yín pé ibùgbé ìkàláyé, àwọn kan máa sọ pé ká máa sọ pé ibùgbé ìkàláyé. Ayé tó fẹ́. Everybody know one bọ́ta oníkálukú sọ̀sọ̀kúsọ̀. Kí ló dé? Ìwọ tó ń sọ ṣé wọ́n kọ́lé? Torí pé ó ti kọ́lé torí pé ó ra mọ́tò ṣẹ́yìn ò ní mọ́tò mélòó ló wà lọ́wọ́ ìgbín ọ̀run ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ní tó ń bọ̀tà tó ń gbé ìgbín ọ̀run ẹ ní mọ́tò jù lọ kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló ti èdè gan kí ló fẹ́ ṣẹlẹ̀ torí pé ẹ ti mọ̀ wípé òkú ò lè sin ara ẹ ti mọ̀ pé òkú ò lè sin ara ẹ torí ẹ lẹ ṣe wá tẹ́ ẹ da aṣọ dúdú bojú tẹ́ ẹ dàbéèyàn pàtàkì tẹ́ ẹ wá fún wọn advice ta ló mú advice yẹn gan sílẹ̀ torí ẹ bó ṣe máa ń sọ fún yàn tí nǹkan bá ṣẹlẹ̀ ẹ wà very much careful ẹ mọ iye ẹkún tẹ́ máa sun tẹ́ bá ti sun ẹkún díẹ̀ ẹnu ojú yín ìgbésẹ̀ ló kàn Yorùbá wípé tá a bá ń sunkún ó ní a máa ríran tí o bá ti sunkún tó o bá ti ríran tètè nu ojú ẹ. When my father died, I cried. Immediately I cried, I cleaned up my eyes. Mo wá jókòó síta. Mo wá ń wo ẹlẹ́yà tọ́pọ̀lọpọ̀ ẹlòmíì ṣe. Mo wá ń wo wọn báyìí. Mo dẹ̀ ń wo mu mi rí. Gbogbo wọn, èmi ṣọlá bẹ̀rẹ̀ sí ní jó. Èmi bẹ̀rẹ̀ sí ní jó. Èmi bẹ̀rẹ̀ sí ní ra oríṣiríṣi kọ́. Èmi bẹ̀rẹ̀ sí mo wá wo mo ní ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó ń dunnú sí. Ó ń dunnú pé ojú ẹsẹ̀ ni láti bẹ̀rẹ̀ sí ní gbọ́ ìjọ yẹn ò lè dìde mọ́. Ìjọ yẹn ò lè ráìsì mọ́. Wọn ò lè gbóhùn ìjọ yẹn mọ́. Mo ní kí ló dé? Ẹ̀yin lọ́lọ́run. Ẹ̀yin ni Ọlọ́run. Glory be to God. The church is functioning well now. I rise up, I stood, I fight the battle. I tell them, you are a liar.
nígbà tá a lọ sin dáàdi wa mo dúró síbẹ̀ pa ni ẹ̀yin wèrè bíríkìlà tá a pè gan pé kó wá ṣe slap lé lórí nìyẹn tún fẹ́ máa ṣe nonsense mo ní ìwọ sórí ọ̀rọ̀ wọ́ ti ẹ lé àjọ ṣàrà wà pa ni tí bá ń sọ̀rọ̀ yẹn àwọn èèyàn máa ń wò mí báyìí you have to be very much careful. Ayé àkàmàrà ilé ayé tó kún fún ìkà ilé ayé tó kún fún ẹ̀tànjẹ ilé ayé tá à ń tanra wa jẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yìí ti gbin ọrùn àwọn ni wọ́n celebrate wọ́n sọ pé àwọn celebrate tó bá dẹ̀ tún rí àwọn tí ọ̀rọ̀ yẹn ká lára wọ́n á tún máa sọ pé what concern them ṣó mọ́jú wa lọ ni ṣó mọ́jú wa lọ ni àwa la gbé nígbà ó lè gbé nígbà tó wà kékeré kó jẹ́ ìkà ó lè gbé nígbà tó wà kékeré kó jẹ́ ìkà ó lè jẹ́ wo lo brought ẹ̀ up nígbà tó wà kékeré kó jẹ́ ìkà àfọ́ fún gbogbo yẹn ṣẹ̀rù bí àdìdìrì ni wá ni ṣẹ̀rù bí àdìdìrì la wá ni ṣẹ̀rù bí orí àwa pé ẹ tó bá yín sọ̀rọ̀ ẹ tó jù yín lọ ni bí a spirit ẹ̀ gan ló kó wọnú mi tí mo fi sọ̀rọ̀ gan nobody knows. Egbe Ọ̀run need somebody that can fight for her. She is hopeless. She is hopeless. Nobody to fight for her. Egbe Ọ̀run fight for many people, but nobody could fight for her. Ẹ gbọ́ ọ̀rọ̀ tí àbúrò ẹ̀ sọ ni. Ó ní àǹtí mi. Ó lè nira ẹ̀ lára. Torí pé ó fẹ́ ràn ìwọ lọ́wọ́. Ó ní ṣùgbọ́n àǹtí òun ló kú yìí. Kò sí èèyàn kan tó lè gbé dìde. Kò sí èèyàn kan tó lè gbé àǹtí òun dìde. Kò sí èèyàn kan tó lè gbé àǹtí òun dìde. Ó ní àǹtí òun gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dìde. Bá àwọn èèyàn gbé àǹtí òun dìde. Kí ló dé? Ẹ máa rí wípé something is behind this death. This death is a trap. This death is a trap. There is something behind this thing. It's not ordinarily. I can say it. Mo lè fọwọ́ ẹ̀ sọ̀yà dáadáa. Mi sọ pé ẹ̀yin lẹ pa òun. Bàbá dẹ̀ sọ pé wọ́n sọ pé ẹ̀yin lẹ pa. Ẹ̀yin ní kẹ̀dẹ̀ lọ jẹ ẹ̀yin ní kẹ̀dẹ̀ má tú yẹn. Àwa ọmọ ń pa. N tá a rí òun lásọ. A ní tẹ́ ṣe ò dáa. Tẹ́ ṣe ò dáa. Kí ló dé? Kí ló tẹ́ fi dìde lọ sí? Ẹ fẹ́ tètè ṣọ́yẹ́ pẹ̀ mọ́ lẹ́nu. Ọkàn yín sọ fún yín pé ó lè jí. Ẹ wá wò pé tó bá jí ẹ ti lose. Ẹ mọ̀ bóyá tó bá wà láyé ó lè ṣe ju nǹkan tẹ́ ẹ fẹ́ jí lọ nígbà tó bá kú lọ. Ẹ mọ̀ pé tó bá wà láyé ó lè ṣe fún yín. Ó lè ṣe ju nǹkan tẹ́ ẹ fẹ́ jí lọ nígbà tó bá kú yín. Ó lè ṣe fún yín. Kí ló dé? Oríṣiríṣi ọ̀rọ̀ kò tẹ́ sí èèyàn tó bọ́ta tó sọ ọ̀rọ̀ gbogbo èèyàn dẹ̀ silent òun yẹn tọ̀ mí wá. Ó ní dìde. Ó ní bí wọ́n bá pa gbogbo èèyàn nírè ní bó bá pa gbogbo èèyàn níyè ó ní wọn ò lè pa ẹ́ níyè. Ó ní ìṣèrántí wípé gẹ́ yìí ó sọ nígbà tó wà láyé wípé Ọlọ́run fún ẹ ní ọgbọ́n. Ó ní ọgbọ́n tí Ọlọ́run fún ẹ. Ó ní ó yá lọ wò. N bá bẹ̀rẹ̀ sí ní wo àwọn fídíò yẹn ní kankan. N bá pẹ́ woman tèmi rí i. Tó bá fi woman yìí lẹ̀ di ọjọ́ kẹta woman yìí máa jí. So wọ́n tètè lọ ṣọ́yẹ̀pẹ̀ mọ́ lẹ́nu kó má bàa jí. Tí wọ́n mọ̀ pé tó bá jí àṣírí àwọn lè tú. Bóyá tí ìgò lọ́pọ̀ fún who knows? Egbe Ọ̀run must not just come and go like that. Òkú ẹ̀ kì í ṣe òkú yín nìkan. Ó ti di òkú àgbáyé. Ó ti di òkú tí gbogbo èèyàn celebrate. Òkú tí Mùsùlùmí celebrate. Òkú tí oníṣẹ̀ṣe celebrate. Òkú tí Kìrìsìtẹ́nì celebrate. Anyway, àbọ̀rọ̀ àsọ fọmọlúwàbí tó bá dénú ẹ̀ àdòdìdì. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. Olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching
Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV, driving you around the world.